Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv was Swoby. Wọ́n ní ilé kan lóko àbùsì látàrí tó fi àṣẹ tiger nut ṣe bẹ́ẹ̀dẹ̀ wọn ló ti dáhùn. Mo fẹ́ ká jọ gbọ́ bó ṣe dáhùn. Mo ní fẹ́ ká analyse ṣù manager ìṣàlọ́ sọ́kọ̀ fún mi. Ò fẹ́ pẹ́lẹ́ sórí ibi tí mo lọ jìnnà. Fẹ́ ká sàn fún mi. Ẹ máa gbọ́ nǹkan tí eléyìí. Ẹ máa gbọ́ olórí burúkú elégbọn lóbo ó ní àṣẹ wọn ra ọmọ ni. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. Mo dẹ̀ fẹ́ ká lẹ̀ nínú ẹ̀ gbogbo ẹ̀yin. Is my voice cracking now? Better, thank you. Fún gbogbo obìnrin tó bá ń wojú Olúwa, mo fẹ́ kẹ́ learn one or two things from ọ̀rọ̀ tí olórí burúkú awáyé wá wòrán ẹgbẹ́ elégbọn lóbo tó sọ. Ẹ jẹ́ gbádùn ẹ̀. Ọtí ò come to pass. Àṣẹ wọn rọ ọmọ ni. Kí ni tó pé omi kọ́ ni wọ́n dì sí àbúrò mi? Orí pé o tó bẹ́ẹ̀ àti dárúkọ mi. Orí pé o tó bẹ́ẹ̀. So èmi kọ́ ló ń bawí. Nǹkan tí mo kàn fẹ́ ká mọ̀ ni wípé regardless of tí oníkálùkù tó bá ṣe rí ọmọ títí ẹ̀ kò kan ìwọ olórí burúkú awáyé má ṣe rere elégbọn lóbo kò yẹ because ìwọ ń báyàn lórúkọ jẹ́ jẹun ni sọ pé ìgbà tí mo bímọ kò gbowó lọ́wọ́ mi ṣó mọ̀ kò gbowó lọ́wọ́ ó mọ̀ pé mo máa padà jí báyìí kò gbowó lọ́wọ́ mi so regardless of bí àwọn èèyàn bá ṣe rí ọmọ wọn kò kún ẹ ìwọ tí o bímọ tó o bímọ àlejò kí làwọn ọmọ ẹ dà fún ẹ ìwọ tó o sọ fún wa pé o gbé oyún ni but destiny destroyers làwọn ọmọ tó o bí kalẹ̀ at least ó láwọn èèyàn ra ọmọ ṣé àwọn ọmọ wọn ya wèrè ó ní àwọn èèyàn ra ọmọ ṣé ọkùnrin pokùnso máwọn ọmọ wọn lórí ó ní àwọn èèyàn wọn ra ọmọ ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe ń gbádùn àbáyá yẹn ó wà available o size 56 size 58 size 60 size 62 ó ní àwọn èèyàn ra ọmọ ìwọ tó ò ra ọmọ ìwọ kọ́ ló wá ń fi asẹ́ ẹ̀sẹ́gì ṣe birthday kò ń ṣe gbogbo ọmọ tó bá tara èèyàn jáde nígbà mi ló máa ń sanjọ́ ìgbà míì wà àwọn ọmọ míì wà téèyàn kàn máa gbà tọ́ àwọn ọmọ míì wà téèyàn kàn máa tọ́ tí wọ́n dẹ̀ máa sanjọ́ at 62 ń tèmi ń bá ẹjà fún nìyẹn ó yẹ kó o do better ṣùgbọ́n o lè olórí burúkú awáyé má ṣe rere ní ẹ elégbọn lóbo continue mú gbọ́. ọmọ wo ni òjò fífi ṣẹ́rù ń bá ẹ ní ṣẹ̀rù ń bá ẹ ní come out now with your full chest ọmọ òjò yóò mọ òjò bàbá ọmọ mẹ́rin ló ló bí ṣé ìkankan jọ bàbá èyí tó ló bí fún bàbá Gàdáfì èwo ló jọ bàbá Gàdáfì nù wọn èyí tó ló bí fún arọ sẹ́ńtírì tó wà ń bàdàn èwo ló jọ arọ sẹ́ńtírì nù wọn ìwọ gangan mélòó nù ọmọ ẹ ló jọ ẹ nǹkan táwọn ọmọ ẹ mú lára ẹni wèrè títí wọ́n dẹ̀ tún ní dìgírì àwọn ọmọ ẹ tún dú bẹ̀tà nù wá wèrè jù wọ́ lọ the only thing tarí nìyẹn ṣé ẹ̀rù mi ń bà ẹ ni can't you call my name with your full chest ìwòye ọdún tó kọjá ṣe bóun dárúkọ mi òun bẹ́ lọ òun bẹ́ bóun ṣe bí olórí burúkú so why are you so scared call my name kò yẹ o ní pé ọmọ tèmi kò jọ ìyá kò jọ bàbá àbí bẹ́ẹ̀ kọ́ bóyá mo lọ rọmọ ni tí mo bá rọmọ tí kò jọ mí tí kò jọ bàbá ẹ̀ tó dẹ̀ kó oríire wá bá wa ṣé àní padà lọ́bẹ̀ lọ́ra sí ṣé àní padà lọ́bẹ̀ lọ́ra sí ìtumọ̀ ẹni wípé àwọn tó tọmọ fún wa wọ́n lájẹ́ lọ́wọ́ ó yàtọ̀ sí wọ tó jẹ́ pé igbá orí burúkú igbá èké igbá òṣì igbá ẹkún ló gbé àwọn ọmọ tó tara tiẹ̀ jáde destiny destroyer ni wọ́n téèyàn bá bímọ ayé èèyàn máa ń dání ó ní ọmọ táwa bí tèmi àtọkọ mi bí oníkòjò àwa méjèèjì ṣùgbọ́n à ń ṣoríire àwọn èèyàn ti ń tàgà àwọn ọ̀rẹ́ wọn nígbà tá a bí wọn tán àbí nígbà tá a wà ra ọmọ tán bí ò tiẹ̀ jọ wá Florida kò jọ mí kò jọ bàbẹ́ àmọ́ ìgbà tá a lọ ra oríire ló gbé dé kò yẹ elégbọn lóbò kí ni mo ló gbé dé àmọ́ ìwọ sọ pé o bímọ mẹ́rin wọ́n dẹ̀ gbé orí burúkú wọnú ilé ẹ̀ at 62 o fi asẹ́ ìṣẹ́gi òfin ṣe birthday at 62 orí ẹ̀gbin kòtò at 62 o ò rówó ra single gram of gold o wá ń fi ògùn lákàyè ọ̀sìn mọ́lẹ̀ o fi ń ṣe birthday o kó yẹn sọ́rùn kó sọ́wọ́ jákujàku játijàti o wá bógun mulẹ̀ o wá kógun sọ́wọ́
ìwọ size 18 wọ́n wá fi size 18 ránṣẹ́ tí ẹ lórí AliExpress ó dẹ̀ mọ̀ pa yé àwọn ọmọ tó bí ti bàjẹ́ kọjá be careful tó bá ní gbogbo èèyàn lọ rọmọ kó tó sí ẹlẹ́nu wá analyze tí wo ò bá rẹ́dí àti bu omi àánú àbí omi ẹ̀rín tí gbogbo èèyàn tó bá lọ ń ra ọmọ àbí ó ń bojú wolúwa láti pàṣẹ pé wọ́n ń retí ọmọ tí wo ò bá ní nǹkan kan gidi tó fẹ́ sọ go and shut up. ìwọ ò rọ́mọ bíi ńgbà tó bímọ mẹ́rẹ̀ẹ̀rin wèrè ló bí àkọ́bí ẹ lóbìnrin odò ọkọ ọmọ ẹ̀ ńgbà tó lọ bá wọn tọ́mọ ìyẹn pokùnso ṣé wọ́n gbọ́ ìnísìkò òyìnbó pokùnso rí ìwọ gbọ́ pé òyìnbó pokùnso rí àfìgbà tó odò ọkọ ọmọ ẹ tó pokùnso first born ẹ lọ́kùnrin ṣé bí arọ́sẹ́ tírì tó ló bí fún nìbàdàn fúnra ara bàbá ẹ lódìdí sọ pé àwọn ò mọbi tí ọmọ ẹ rìn lọmọ ìyẹn àkọ́bí ẹ lọ́kùnrin tí gbogbo ayé bá wá ń sọ̀rọ̀ ọmọ ṣó tọ́ sí ẹlẹ́nu olórí burúkú awáyé má kúrò lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó tọ́ sí ẹlẹ́nu a ní pé anything tó bá ti sọ pa Florida èmi gbà kódà ibi tá ti lọ ra Florida a tún ti order fún tírì ìbẹ̀ta la order fún torí ajé wà lọ́wọ́ àwọn tá order Florida lọ́wọ́ wọn ajé ni ó bẹ́ kìsì sínú ilé mi àti Latifu ó sọ wá do nígbà aṣọ o ò rí láìfù mi láti dọ́tàn ti bí mi o ò rí láìfù mi níbi 3 years ago o ò rí láìfù mi after tí Florida wọnú ayé mi ìwọ ló fẹ́ sọ fún wa bóyá Florida jọ wá àbí kò jọ wá ìwọ ló fẹ́ sọ fáyé pa lọ ra ọmọ béèyàn bá ra ọmọ tó dẹ̀ gbé oríire wọnú léèyàn kò dájú kéèyàn bí mẹ́rin wèrè bíi títí ẹ tó dẹ̀ gbé misfortune tí arọba wọnú ilé ayé ẹ o wá ń fi asẹ́ ẹ̀sẹ́gì oversize o fi ń ṣe 62 birthday ìwọ rí olórí Faramade o ò ráṣọ tó fi ṣe birthday kábíyèsí màmá o ò ró lórí Faramade o ráṣọ tó fi ṣe birthday o ò rí Anomáyọ̀wá o ò rí aṣọ tó fi ṣe birthday ǹjẹ́ wọ́n gbọ́ pé ọmọ olórí Faramade ǹjẹ́ wọ́n gbọ́ pé ọkọ ọmọ ẹ pokùnso ìwọ náà bá wa mú èèyàn kan ìnísírì tí ọkọ ọmọ ẹ pokùnso bí òṣèwọ ẹ má máa jẹ́ kí àwọn tó ń wojú Olúwa feel bad bí ká ní pé ẹ̀ṣẹ̀ ni kán lọ rọmọ àbí ẹ̀ṣẹ̀ ni kéèyàn kó dọ́gbọ́n sí tó bá ń wọ́mọ kó má rọmọ lọ́mọ kó má ra ìlẹ́gà ọmọ là ń sọ àtọkọ àtìyàwó téèyàn bá ti rẹ̀kùn mórí nǹkan tó wà láàrin ọkọ àtìyàwó dì tí àwọn méjèèjì bá ti tilẹ̀kùn mórí thank you nice turban nice earring I have them tẹ bá fẹ́ ra àti earring àti turban everything wà ó gẹ́tì mi ṣé o rí pé lórí ọ̀rọ̀ gbésí ayé ẹ̀ wo èèyàn tó ń wò wá ń sìn àwa máa fi ẹ́ tajà níbi ìbàyí lórí kan ni olórí burúkú ti jẹ́ wá sọ fún wa pé ẹ o Florida ò jọ mí kò jọ bàbá ẹ̀ ṣé mo sọ fún ẹ pé mi ni mo bí ìgbà wo ni mo sọ ẹ pé mi ni mo bí mo ń gbádùn ẹ wá bá fún kíní ìbọdún mọ wọ́n ra ọmọ ni àti gbọ́ omi kọ́ ni wọ́n dì sí àkókò náà. orí kò bẹ̀rù mi ò lè dárúkọ náà bí iye ẹ̀dá omi ni omi tó di owó ńlá ni mo dẹ̀ ń lọ gba omi mẹ́ta ìbẹ́ta ni mo fẹ́ bí ń sìn omi náà rọ sí is there any question omi mẹ́ta ni mo fẹ́ gbà because ibi tí mo ti ra ọmọ yẹn owó wọn jẹ́ mi lọ́wọ́ bàjẹ́ ọmọ kan tán fún mi láàrin ọdún kan ayé wa a bẹ̀rẹ̀ sí ní ṣe oríire àwọn oríire tó jẹ́ kí orí ẹ kó pa kó o di gúnugún lọ́sàn gangan àwọn oríire tó jẹ́ kẹ́jẹ́ máa gbẹ àwọn oríire tó jẹ́ kó o ní partial stroke bí mo ṣe wà yìí omi mẹ́ta ni mo ń lọ gbà báyìí à ń gbádùn ẹ̀. kò jọjọ wá bá fún kí ní volume máníjọ máa bá ń dó sí máa bá fún kò jọ wá fi sílẹ̀ tí ò bá ṣàjọ wá ó móríire fún wa àbí bẹ́ẹ̀ kọ́ ò ṣe fílẹ̀ bí ò ṣe jọ wá bí ò ṣe jọ èmi àti ọkọ mi yẹn lálàkọ́kọ́ legal wife ni mí lẹ́lẹ́kejì mo ní DNA tó bá kẹ́ ọ̀pù lẹ́lẹ́kẹta ìyá ló máa lo bàbá gbó lẹ́lẹ́kẹrin ó gbọ́ mi olú ọmọ ni mo bí bóyá mo dẹ̀ ra ni olú ọmọ ni mo rà ẹja ńlá ni mo gbé nínú odò èmi ò gbé àṣàmẹ́ẹ̀gùn wèrè bí wọ́n ṣe kó wèrè mẹ́rin èmi ò gbé àṣàmẹ́ẹ̀gùn olú ọmọ lèmi gbé ìgbà tí mo fẹ́ lọ ra omi báyìí omi ọmọ yẹn tí mo fẹ́ lọ rà ẹja ńlá la gbé mo ń gbọ́. bàbá rẹ̀ sí ni wọ́n lọ mọ́ ni.
ṣé bó lórí burúkú ẹ ṣé bó sọ pé Àríkẹ́ ló gbọ́mọ má ṣàǹfààní ẹ ṣé bó l'Àríkẹ́ ló gbọ́mọ ìgbà tó yẹ oní first daughter mi ló gbọ́mọ ìgbà tó yẹ Ọlálàfin ló gbọ́mọ ló lọ́mọ àbí bẹ́ẹ̀ kọ́ ṣé o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ lórí Instagram mọ̀ kó gbowó ṣùgbọ́n àwọn tó wà ní Facebook ti rí ẹ̀rí tó gba owó you blackmail people for money. alọ́rọ̀ òótọ́ ebi máa pa ẹ́ gan ebi ló ń pakọ ajá kù ebi máa pa ẹ́ gan ẹ̀sà failure ebi máa pa ẹ́ gan o gbọ́ mi ebi máa pàyà ẹ̀ gan ó rí pé mo ti jáṣẹ́ kò sẹ́ni tó fún ẹ lówó mọ́ ebi ti pa ẹ́ òjòjò àgbà ìwọ tí àpadà sí aburú ti bá tò àpadà sí aburú bẹ́ẹ̀ múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ìwọ size 18 o wá lọ ń ra size 80 lórí AliExpress ìwọ náà ò rí gbogbo àlàfo ta ni àpadà sí aburú bá lórí social media yìí tó ẹ olórí Fọlámádé ò raṣọ tó fi ṣe bẹ́ẹ̀ dé ò rárá Máyọ̀wá ò rí àwọn speakers ò raṣọ tó fi ṣe bẹ́ẹ̀ dé ò rí nǹkan tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ dé oníkọ́lí ò rí ìwọ náà wò ó ìwọ tó wà ní abẹ́ ìṣẹ̀dá Bísọ́lá Bonita yẹn tó bá ti tẹ ilẹ̀ alanu agbí ẹ̀mí tọmọtọmọ àti gbogbo ìtọ́ tó tara ẹ̀ jáde ìwọ ìṣẹ̀dá yẹn tó bá ti tẹ ilẹ̀ ní o tó bá ti gbẹ́sẹ̀ lórí ilẹ̀ alanu agbí ẹ̀mí àmọ́ tó bá gbẹ́sẹ̀ lórí ilẹ̀ ó free tó bá ti gbẹ́sẹ̀ lórí ilẹ̀ alanu agbí ẹ̀mí. ẹ̀sà failure ṣé òun gbọ́ farabalẹ̀ o fi ara balẹ̀ ọ̀ pé mo sọ pé mo ti ń retí ẹ̀ mo ń gbọ́ fún bọ́ọ̀lù. ẹ̀rọ 2+2 papọ̀. 2+2 tí gbogbo wa ń rò ní bá ṣe fẹ́ ṣe oríire àwa ò ráyè 2+2 ká lọ máa parọ́ mọ̀yàn àráyè 2+2 orí burúkú àwa ò fẹ́ ṣe 2+2 tí a máa fi wo oversize at age of 62 ìwọ tó bá sọ pé are you not fasting máa ń wọ̀n ní èpè carry your fast comot for my page ṣé o ṣí èrè abẹ́ ẹ̀yà wèrè abẹ́ mọ̀ pé a tún ti bẹ̀rẹ̀ ṣó wa lọ́dún yìí ẹ fẹ́ kí n ra private jet mo rò pé ẹ̀ ń ṣí èrè kẹ́ kórìí burúkú yìí kò lórí péjì mi. ó gbọ́ mi nǹkan tí mi sọ 2+2 táwa ń rò ń sìn bá ṣe fẹ́ ra private jet 2+2 táwa ń rò ń sìn bí a ṣe máa ní ìlọsíwájú ìwọ náà wo 2+2 ṣé o mọ̀ pápá bíbà ìwọ náà wo 2+2 ṣó ti ráwọn aṣọ yẹn ṣó ti wo túwọ̀ ẹ̀yìn mi lọ bẹ́ẹ̀ túwọ̀ ẹ̀yìn mi máníjà àdìlẹ́jọ wo àwọn 2+2 o ti ráwọn 2+2 àwọn 2+2 táwa ṣe nìyẹn àwọn 2+2 bí ká ní pé kí àwọn èèyàn ní sunburn ká help wọn 2+2 táwọn èèyàn bá ní skin tan ká bá wọn yọ 2+2 táwọn èèyàn bá ní dark knuckles àbí nǹkan kan ká bá wọn yọ 2+2 káwọn èèyàn fẹ́ ṣe party kán fẹ́ ṣe birthday kán má ní àtúbọ̀tán aburú bíi titi ẹ̀ kán má wo oversize 2+2 táwa ní nìyẹn àwọn ò ní 2+2 àwọn ọmọ ọlọ́mọ ń bí kò yẹ àwa ò ní 2+2 àwọn ọmọ ọlọ́mọ ó ti yẹ nǹkan tí mi sọ ṣé o mọ̀ pé ọ̀lẹ olè níwọ olórí burúkú awáyé má ṣe rere ọ̀dàgbàjẹ́ ràùfù olórí burúkú tó so àgbàdo mọ́rùn òbò táwọn ẹ̀dìyẹ wá péjọ tán lé ẹ kiri ẹ̀sà fẹ́lẹ̀ ẹ̀sà finish ẹ̀sà máàdì ẹ̀sà ó tán ẹ̀sà pàǹpá yákátá ẹ̀sà ó dojú bolẹ̀ ẹ̀sà ròfo jòfo mófo gúnlẹ̀ sẹ́bùté òfo ló bá di láwú ó di láìlò ẹ̀yẹ́ máa rẹ́rìn ẹ máa rẹ́rìn ẹ gbádùn àwọn 2+2 táwa kó jọ ń bí àwọn 2+2 ẹ jẹ́ túṣu ọ̀kan Mercy carry face like this wà àwọn 2+2 yẹn wò wọ́n sórí wọn 2+2 táwa ń gbé kiri nìyẹn a dẹ̀ ní section ọkùnrin nísàlẹ̀ section àwọn aṣọ tó rọra jẹ́ aṣọ 25,000 30,000 ìwọ farúgbó ara máa wá 2+2 máa farúgbó ara wá 2+2 báwọn èèyàn ṣe bímọ nígbà tí gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ya wèrè olè ọ̀lẹ olórí burúkú àtòbò jẹun alápá má ṣiṣẹ́ ó ti wà nílùú òyìnbó for 48 years òfo ni wèrè mú wọ́n gbé nǹkan mẹ́ta sílẹ̀ òfo ló mú ẹ̀sà fèèlè ọ̀ mo ń gbádùn ẹ̀ wọ́n má tún síwájú mo ń gbọ́ jọ̀wọ́ fún mi gbọ́dọ̀ àti ro 2+2 àti sọ fún ẹ. ẹ̀gbọ́n tó ní méjì lọ. ṣó mọ̀ pé ó ti ya wèrè ni báwo nìyẹn ṣe jẹ́ issue tó affect economy wa tó bá jẹ́ bèjì ló yẹ kí n bí báwo nìyẹn ṣe kun ẹ̀mí èmèrè tó kó owó wẹ́wẹ́ aláàtí lajú àti gbọ́ngàn àti lajú wa gan ó gbọ́ mi so ọ̀rọ̀ Lizzy ra ọmọ Lizzy lọ ra omi ó romi ẹ̀kàn Lizzy lọ ra owó làtí ló fẹ́ máa bá wa sọ 2023
kò jẹ́ wá mọ́ bèbí ti lajú super glue grum kan ló dà sí bèbí lójú kójú bèbí ṣe rí rè òun rè kójú bèbí ṣe rí sí rè ẹjọ́ tí jíṣ lọ bàbá wọlé ẹ jẹ́ ká kí káàbọ̀ ẹ jẹ́ kí mọ̀ kó ti dé ẹ jẹ́ ká mọ̀ ẹjọ́ torí Ọlọ́run mo ń gbádùn ẹ olórí burúkú mo ń gbọ́ kéèkì ọmọ wọn gbogbo ọmọ ibo òun gbọdọ̀ nù. máa gbọ́ orí bó lè darúkọ mi ẹ̀rú bàyẹ̀ bá fún bọ́ọ̀lù onífèèkì ọmọ kò ṣáà ṣe wèrè bíi titi ẹ ọmọ tó kóríire wá ni àbí bẹ́ẹ̀ bọ̀ in case tó bá mọ̀ Florida ni mi bí sí Florida ìwọ náà dẹ̀ sọ àbí ẹ̀yin èèyàn ẹ̀ gbọ́ nínú voice note wọ́n ní wípé wọn kì í lè bímọ sábrọ̀d pé Nàìjíríà náà máa lè bímọ sí mi dẹ̀ wá bímọ yẹn ẹ̀sà fẹ́lẹ̀ mi bímọ yẹn sí Florida Miami kò yẹ Florida ní Amẹ́ríkà kò yẹ ni mi bí ọmọ yẹn sí kò yẹ torí pé mi ṣiṣẹ́ gangan mi ṣiṣẹ́ mi really ṣiṣẹ́ gangan Ọlọ́run mi ṣiṣẹ́ dáadáa kò yẹ tí èmi bá mọ anywhere ẹ̀yin èèyàn ẹ múnú ara yín dùn ẹ gbọ́ mi ẹ múnú ara yín dùn ẹ má jẹ́ kí àwọn olórí burúkú bí ẹ̀sà fẹ́líọ̀ tó dòfò tó kúnlẹ̀ sí kùtì òfò ẹ gbọ́ mi ẹ má jẹ́ kó bà yín nínú jẹ́ make yourself happy àbí ara àwọn English artist tí wọ́n ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn lórí ọ̀rọ̀ lọ́mọdé kò dẹ̀ sí sórí àbí ifá manager ní ifá ní stop pé sí bíbá ẹ̀ ṣọ́ Mercy kí ló ń ṣe kó tó máa jẹ́ lọ́dọ̀ kìlọ̀ àbórí ẹ fẹ́ pa bí orí ẹ̀sà fẹ́líọ̀ ni so ẹ máa gbádùn wa o mo ń gbọ́ fún gbọ́nù mo ń gbọ́ kí ló sọ jàre oní láti orí kò ṣáà ṣe láti orí ibú bíi títì ẹ ibo ló gbé lọ mánìjà òun ló ní ònà wẹ̀ yẹn kò ṣáà ṣe láti orí ibú bíi títì ẹ orí ẹja ló jẹ kó pààyàn olórí ẹbí dẹ̀ ni olórí rí ọkùnrin ló ń jorí ẹja ọkùnrin tó ń ṣiṣẹ́ déédéé tó mówó lẹ̀ ló ń jorí ẹja kò jẹ gungun ẹja ẹni tí ò nírú ẹni ò lè mọ iye ẹni ngbà tó farúgbó ara ń dágbé tó ń ṣorí burúkú tó ń ṣẹ̀sìn tó bẹ̀ sí ní mú dídò onígi brown tó bẹ̀ sí ní kìbọrẹ lóbò ó yẹ kó rí àwọn ọkùnrin gidi tó níṣan gidi lábẹ́ kó o máa pè wọ́n lórí ẹja ó ní ìdí oko elégbọn lóbò ó ní ìdí oko kò dẹ̀ sẹ́ni tó máa fún ẹ torí kò sẹ́ni tó fẹ́ dówó èrè bọ̀dá dáńre tó jàjà ń rẹ̀pẹ́ tó wá sí dọ́ńblì tó ń bẹ́ẹ̀ fi okó re ògùn ẹ ṣọ̀n pé wà náà tó dìtẹ̀ olórí burúkú ní kò sẹ́ni tó máa dówó èrè kò sí egbọn ògùn ẹ̀ ti pọ̀ jù àfi kó kọ́kọ́ wá bìbà kábẹ́ ẹja egbọn yẹn dànù ká dẹ̀ fún ẹ ní kírìmù gidi tó máa reduce egbọn abẹ́. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ hẹ́tẹ̀. Face TV was Swoby.